wọlé lẹ́rọ̀. Ẹ̀lẹ́ ọmọ Sẹ́ráfù ayé rẹ̀ gbọ́dọ̀ wà nínú Kristi. Tó bá kù wọ́n nìkan nígbà tó bá bọ̀ fún àdúrà sílẹ̀ máa rò ibo ni mo ti fẹ́ lọ ayérayé mi. Sọ ibi ọmọ ló ń ṣe yìí káwá ṣọ́ọ̀ṣì ẹlòmíì tó bá ti ní ìwàásù lọ́wọ́ wọn lọ nìyẹn o. Wọ́n gbé wípé wàá rò bí wọ́n lọ sùn nìyẹn o. Ṣùgbọ́n ní ìsinyìí àwọn abáwí àpàlà lọ́wọ́ lẹ́rẹ̀ jí òkè ẹ wo bíbá yìí ẹ sáré wá ọ̀dọ̀ àwọn ọkùnrin yìí sí ẹ wo ẹnu bó ṣe rí ẹ jẹ ẹyà bẹ̀yẹ ẹyà bí a máa wá ti àbígbà tí àpàlà bá wọlé láwọn kan sì wà á sí àwọn ọ̀gbọ́rọ̀ lọ ọmọ síra níbo ló ti fẹ́ lọ ayérayé rẹ̀ MC ní mí MC níbo ló ti fẹ́ lọ ayérayé rẹ̀ alùlù bíbélì yẹn dà níbo ló ti fẹ́ lọ ayérayé rẹ̀ ẹ̀rù ní bà mí wòlíì ní mí. Isaiah 1:19 ló ìwọ bá fẹ́. Yes. Orí ẹ̀ ti fẹ́. Bí ìwọ bá fẹ́ tí o sì gbọ́dọ̀ tí ìrí àmì. Isaiah wọ́n bí ìfẹ́ ẹ̀ka lórí mi. Ẹ̀mí dé bíbélì òde ẹlẹ́gbẹ́ bọ́ọ̀lù èmi ò rí bọ́ọ̀lù tẹ́ ẹ̀ka kó. Inú bọ́ọ̀lù ẹ̀ka tí mo rí Isaiah 1:19. Ìrẹ́ni tó fẹ́ kà. Bí ẹ̀yin bá fẹ́. Ẹgbẹ́ bọ́ọ̀lù àbí bíbélì nígbà ẹyọ ọjọ́ ìdìmú yìí. Ọmọ Sẹ́ráfù ní ní ẹgbẹ́ bọ́ọ̀lù wá ní bíbélì lórí ṣé kí ni lè ka ẹ̀yọ́ ìmú yìí béèrè. Níbo ni mo ti fẹ́ lọ ayé mi béèrè lọ́wọ́ rẹ̀ olùdókòtì. Tani wọ́n bí dáa nínú àwọn ọmọ CAC? Tani wọ́n bí dáa nínú ọmọ Pẹntikọ́sà? Kí ló dé tí ìyè ní òsì ọmọ Sẹ́ráfù? Kí ló dé? Ọmọ pàmídẹ́kùnlẹ̀ mi ṣeré. Ó ní bàbá mi ṣe wọ́n mi sí i. Arán mi sí i. Gbogbo ọmọ Sẹ́ráfù àgbáyé. Ó ní máa lọ sí ilẹ̀ Tinubu. Máa lọ. Wọ́n ní mo rán ẹtí Kérúbù àti Séráfù fún ìṣọ̀kan wọn àti àtúnṣe. Ẹ̀lọ́ ó ní bíbélì, ó ní bọ́ọ̀lù tó lè dá lóògùn ẹtì, olùmú, ògbéyẹ̀yìn, ṣọ́ọ̀ṣì, tọmọ Jésù ni ọ́.